Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Ó ní òun fẹ́ràn bí kábíyèsí ti ṣe pé mo rò pé ọ̀nàrẹ́bù wa tó rẹpísẹ́ǹtì Jagaban ni wọ́n sọ lọ́rọ̀ àwọn bá kábíyèsí dúpẹ́ tẹ́ ẹ̀ pé lérí jọ kẹ máa wá fi bẹ́ẹ̀ tí máa fi inú agbádá wọn bẹ́ẹ̀. Ẹ bá pé lérí jọ tẹ́ ẹ bá ń jó ìjó lórí pé àwọn rẹ́yìn àwọn òbí mi àwọn kan wọ́n rẹ́yìn ẹ̀yìn náà. إذا الورد كانت له عبرة Masha Allah. ففي كل شيء له آية. Nípa báyìí gómìnà wa ọmọlúwàbí ni wọ́n ọmọ wa kan ṣaláìsí inú àwọn ọ̀nàrẹ́bù wọn ní onílù Ìlóbù. Mo wá sọ fún àwọn commissioners tí a wá pé ẹ jíṣẹ́ fún kábíyèsí o àmọ́ ní ẹ jíṣẹ́ fún gómìnà bóde ni mo lè rí pé mo gbámújọ́ náà jù àwọn méjì tí wọ́n jókòó lọ́ọ̀kan ìmọ̀ orí wọn gbámújọ́ náà kọmíṣánná fún Ọba wa commissioner finance Ọba Àlùbáríkà àti ṣé head of service ní àbí. Bẹ́ẹ̀ni, head of service àwọn náà wà. Níjọ́ náà mo wá sọ mo ní ẹ jíṣẹ́ fún gọ́vnọ̀ ẹ pé mo ní tí wọ́n bá pe ìlú kan ní kápítà fún stéètì kan ọ̀nà tá a bá wọ bẹ̀ ọ yẹ kọjọ́ náà tí ó wù yàn lórí. Mo sì wá béèrè mo ní gbogbo ìlú Òṣogbo bíbà níbo lẹ̀ ń bá wọ̀lú níbo làlejò yín ọgbà bí bá ń bọ̀ ìbò ni major road yín tá a lè sọ pé àwọn àlejò wa wọ́n gbà bí báyìí wọ́n lọ́nà gbọ̀ngàn náà ni wọ́n gbà bọ́bá yẹ pọ́nà abẹ̀ bá ní kí wá ní gómìnà ń wò tí ò fi tún bẹ̀ sí. لقد جئناكم بالحق Òótọ́ ọ̀rọ̀ ní kájọ sọ fúnra o. ولكن أكثركم للحق كارهون. Jíṣẹ́ fún gómìnà lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹni jẹ́ fún gómìnà ní gómìnà pé ọ̀pẹ ṣé dára yìí wínú ẹ tètè ojú ọ̀nà yẹn ẹjẹ́ àtẹ̀múra sí ẹjẹ́ àtẹ̀múra bó wọ́n ṣe rí náà rí yẹn kò tó sì jẹ́ rí náà rí pé nígbà tá a bá já sí gálọ́ọ̀bù ẹgbẹ́ ń bá ń ro wá tẹ̀yìn ń ro wá èyí ti jẹ́ ilé ayé tá a wà yìí ọ̀pọ̀ lọ títì ìwọ̀nba tá a bá lò ń bẹ ọlọ́run yára lò pẹ̀lú rọrùn bá a bá pa fẹ́ jí sí ọlọ́run fún wọn lóṣogbo tá a wá ń bọ̀ tá à ń rí ìlú gálọ́ọ̀bù bá a bá dọ̀hún náà ṣé kí ni ọ̀tẹ̀lẹ̀ sí wa ó láṣẹ tó padà á lé àbí láàrin káwá ṣoṣogbo káṣípá tó ń padà ẹ̀ ti tọ́ náà ṣe. لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون. Ó tọrọ a sọ fúnra wa ó lè kóró òun náà ní mo sọ pé làkàdí jìnnà kúnbẹ̀ àkà. قد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون. ولكن ọlọ́run ní ṣùgbọ́n o. لكن أكثركم للحق كارهون. Òdodo ọ̀rọ̀ tá a sọ fúnra wa yìí Al-Qur'ani wa ń sọ ọ̀rọ̀ ọlọ́run Al-Qur'ani ò kì í sọ̀rọ̀ ẹnìkan kan o. Ó wá ní walakin. أكثركم للحق كارهون. Ara gbogbo yín kò tọrọ. Àfi kájọ sọ fún wa. كرهتم الحق. A kí gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa ẹ sì parí pẹ̀lú dáadáa. آمين.
aburú kankan ò ní ṣẹlẹ̀ sí Àmín. aburú kankan ò ní ṣẹlẹ̀ sí. Àmín. Ìjọ tá à ń ṣèrántí màmá wa Mágàjí màmá Jàgàbá bẹ́ẹ̀ ti jókòó lápò ọ̀tún mi oníyàwó yín jókòó tì mí jọra. Àwọn tó sọ àti ìwà tó wù ń bẹ̀ jọ náà ó jẹ́ ká mà yín lẹ́ni ọlọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ayé ọmọ sọ mo sọ̀rọ̀ níbi olókùú kan tá a lọ níjẹta èèyàn ńlá ni mo ló ti sàmì òun tó kú yìí ó ti sàmì ẹ wá ń jáwa tó kù náà ká sàmì àwa sàmì àbáwo ní sàmì ìtókù sọ́wọ́ tí a nù. So lámì. àmì rẹ mo béèrè sọ lámì àbí sọ lámì àmì yẹn ni ká máa sọ àwa ń bí lẹ́ni mo kí gbogbo àwọn lọ́balọ́ba ẹ̀dá gbogbo ẹ̀yin èèyàn ńláńlá ẹnìkan kò sí nínú ńlá nígbà akramakum indallahi atqakum ẹni ọba bẹ̀rù Ọlọ́run láàrin gbogbo àtàwà ń bí onípọ́mọ rẹ̀ lẹ́ni ńlá Olóní ńlá jù. Olóní mọ́ra gbàdókò. nígbà tí èsì ilé rẹ̀ mo sùn lánàá mi ò dẹ̀ ní wá sùn bẹ̀ lénìí ó sì dá mi lójú pé mi ò ní sùn bẹ̀ láíláí. وتلك الأمثال نضربها للناس ọmọ ni wàá máa yà kílò ha. وما يأكلها إلا العالمون. mo kí kábíyèsí Lẹ́gùṣì o adé ọ̀pẹ lórí o bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀. Àmín. ولكن أكثركم للحق كارهون ما شاء الله ولكن أكثركم للحق كارهون. ara wa lè kó tọrọ ṣùgbọ́n a sọ fúnra wa. lẹ́yìn náà mo kí kábíyèsí olúwo ti ilẹ̀ Ìwó bẹ́ẹ̀ bá pè ní kábíyèsí ẹ bá ń pè ní ṣéèwù. àwọn èèyàn ń wo pé kí ni mo rí lára olúwo náà àwọn èèyàn ń sọ pé kí ni mo rí lára olúwo ọ̀rọ̀ tó ń sọ níta ó máa ń sábà yàtọ̀ ṣùgbọ́n tó o bá súnmọ́ dáadáa ọmọ ibi tí bẹ̀rù Ọlọ́run wà lára rẹ̀ ó súnmọ́ dáadáa náà bá súnmọ́ ni làámọ̀ sí ẹni ọ̀nàrẹ́bù wa sọ̀bù tó ṣe kíní fún Jàgàbá ó pòwe lẹ́ẹ̀kan kọ̀ á mọ̀ pé láàrin Yorùbá gidi lòún wà ọmọ pé wọn èrí ipa ọkọ̀ọ̀kọ̀ júbà àwọn tí ń sọ̀rọ̀ náà. Owó láwa. tó nípa báyìí adúpẹ́ fọ́lọ́hun Alhamdulillah. kábíyèsí bẹ́ẹ̀ tí ń bá lọ ni ẹ máa bá lọ ẹ̀rẹ́ ni tí ọba lọ́ta wàláhì tàláì orí ayé wa wàláhì tí mo bá sálámà ní àsùnbà pé mo kírun àsùnbà tán sàlámù alaykum wa rahmatullahi sàlámù alaykum wa rahmatullahi ibi ẹ̀mí mi ọkọ̀ lọ ni pé gbogbo ọ̀tá mi wọ́n bá yẹ pé wọ́n ń jẹ́ 100 lórí sọ wọ́n di 2. Sunnatun nabawiyyatun salamun alaykum sunnatun nabawiyyatun ijabatuha faridun ala kulli muslimin. أصلي صلاة على النبي محمد أصلي صلاة على النبي محمد صلاة تنجينا من النار والعرق
أيا عارف أربابي وعزيف جلني أيا عارف أربابي وعزيف جلني إلى بيت محيي ذي الوهابية إلى بيت محيي ديننا ذي الوهابية سمعت بمحيي الدين في حضرة الملا سمعت بمحيي الدين في حضرة الملا ونوديت يا جيلان ادخل الحضرة ونوديت يا جيلان ادخل الحضرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه. الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلو الحمد لله. ẹ jẹ́ kí a dákẹ́ láàyè tá a bá wà. Wọ́n ní kí onílù ọmọ lùlù mọ́, wọn ò lù mọ́. Wọ́n ní káwọn akígbe kí wọ́n má wulẹ̀ pariwo kankan mọ́, wọ́n sì dákẹ́. Ìwọ tó wá jókòó, torí nǹkan tó máa ń ṣe mí lè mà ní pé bàbá wà bá ṣe wà yìí, ó yẹ ká máa ń tó gbé wa débi. Ṣùgbọ́n tó gbé adébíyẹ wá padà jẹ wá lógún wọn. Ìyẹn ni pé bí Kùránì ń bá ń sọ̀rọ̀, bọ́ bá jọ èébú, ó fi mára ní, ó ní gangan tó lè ṣe sí. Bí Kùránì bá jọ èébú, tá a bá ń dá Kùránì ké náà lé fún ẹni tó máa ń dá Kùránì sọ, yóò máa sunkún, bẹ́nìkan kò sì ní rẹ̀. Nípa báyìí, ibi tá a wá láàárọ̀ yìí, ilé ẹni tó ń sòkú àwọn òbí rẹ̀ láwa o. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Àbí à ń ṣe ìyàwó ń bí ni? Rárá. Àbí wọ́n ń sílé ń bí ni? Rárá. Ẹ wá dẹ́kun kí lọ́kàn á pẹ̀lú ariwo. Bá a bá yà síbòmíì bí ara wa tó yára fi ń yà síbòmíì sọ̀rọ̀ síbòmíì. Ṣùgbọ́n ilé olókùú la wà yìí. Síwájú ọ̀rọ̀, mo kí bàbá wa Chief Imam gbogbo ilẹ̀ wo. Ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí yín ó kù. Àmín. Ẹ sì rí ààyè náà lò. Àmín. Ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Mo kí bàbá wa Wàsíìrì gbogbo ilẹ̀ Yorùbá. Ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá Muhammad. Sallallahu alaihi Ọlọ́run wasallam. ó fún yín lẹ́mìí gígùn o. Àmín. Ó fún yín lẹ́mìí gígùn o. Àmín. Gbogbo àwọn àgbàlagbà lẹ́wà yẹn o. Ọlọ́run ó fún yín lẹ́mìí gígùn o. Àmín. Ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. Lẹ́yìn tí mo wá fi ti yín ṣàdúrà fún gbogbo àwọn àfáà tó wà níjókòó láì dẹ́nìkan sí, mo wá padà sí ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olórí gbogbo wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun Number 1 citizen. tó sì jẹ́ alálùbáríkà èèyàn. Alálùbáríkà ni Hájì wa Isaac Oyetola.
bọ́ bá pàdé èèyàn lẹ́ẹ̀kan pàpà tó ti máa tú náà sí ẹ̀dá ó ní pé kí ìwọ pẹ̀lú èèyàn kan ẹ fẹ́ràn ara yín ni ẹ̀ tí ẹ mara yín rí àbẹ́ ẹ mara yín rí bírin àjò mọ́kà bá pa yín pọ̀ níbẹ̀ ló ti dé èèyàn burú mà ibẹ̀ ló ti dé èèyàn rí mà. Allahu Akbar. nígbà tó o bá dé mọ́kà ọmọ pé bàbá rìn lọ lójú títí a lè parí bàtà sílípàtì kan fẹ́ rà a lè parí tẹ̀sùn bá kan bọ́ ọ bá ti béèrè bíi pé ẹ dákun ẹ̀yà mi ń rìn yálè méjì mo fẹ́ fi ra kínní yìí tó wá ń sọ fún ọ pé èmi inú ò sì mówó jáde tó Ìwé gbówó rẹ̀. tó bá ti wí báwọn tẹ wá délé tó wá ní mo fẹ́ padà lọ bí ẹ̀ẹ̀kan ǹjẹ́ ẹ sì ní chéǹjì bíi ríyálì méjì tí mo béèrè lẹ́ẹ̀kan tó wá ṣẹ̀ṣẹ̀ lọ léèwẹ̀ tí ń rè é túra ńlẹ̀ Tó bọ́ sókòtò bíi mẹ́rin. o ti mọrú èèyàn tó jẹ́ nù. bá a ṣe jẹ́ náà yọ hàn bí a wà yìí. Allah. má lérò pé bàbá wà lágbo àwọn èèyàn máa ń sọ ọ lọ́wọ́ sọ ọ lẹ́sẹ̀ wọ́n ń sọ ọ dáadáa níjọ́ tí wọ́n bá mú rìsọ́ọ̀tì tó ń ṣe lé ọ lọ́wọ́ ẹ̀rù ó bà ọ́. إذا المرء كانت له عبرة làwọn híbọ̀rà tó ń ففي كل شيء له آية. ẹ jẹ́ kí a mọ̀ pé bá a ṣe wà ń bí olókùú la bá wà o ọ̀rọ̀ òkú ló gbé adé bí o bá a bá ti wá mọ̀ pé òkú ló gbé adé bí a wà á ṣe wọ̀. إذا المرء كانت له عبرة Masha Allah. وفي كل شيء له آية وفي كل شيء له آية. mo wá fi gómìnà wa olóríire nìyí ẹ ti sóríire kalẹ̀ آمين. àfáàlì mi ọmọ akéwù ni mí bí wọ́n bá ń sọ pé ọ̀rọ̀ mi ó máa ń sábà le púpọ̀ ntí yóò le ni pé inna sa'yakum لا شتى. nta ara kálukú ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn ilé ò lè máa wó pọ̀ nílẹ̀ wo èyí tí wọ́n wá pé ẹran tẹ́sán láti mú ìdí ẹ̀yin ní ẹ máa bẹ́ẹ̀ ṣe tún lé yín pọ̀ ṣùgbọ́n bí bá ń wó pọ̀ ń bí wọ́n sọ pé gómìnà ẹ̀ rí ní tí ń ṣẹlẹ̀ ní wo ni gbogbo ilé wọn mà ti bẹ́ẹ̀ wó tábẹ̀ bẹ́ẹ̀ nìsín ní ààfin kábíyèsí òwò o. lẹ́yìn náà nǹkan tó lè mú mi fi àdúrà kábíyèsí kí n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lè tá a fẹ́ gbọ́ torí pàwọ́ la ni wáàsí kì í ṣòkú tó kú ló ni wáàsí. ẹ jẹ́ àkọ́kọ́ mọ̀ yẹn náà o àwa kọ́ la ni wáàsí òkú tó kú kọ́ ló ni wáàsí àwa làwa ni wáàsí láàrin ara wa. fi anfusikum أفلا تبصرون. ọlọ́run lójú yín fọ́ ni ẹ̀ ríran ni ndí bá ń ṣẹlẹ̀ láàrin ara yín náà ni wáàsí. àwọn tá a fẹ́ kí wọ́n máa wà pẹ̀lú wa àwọn ni wọ́n sí wọ́n mọ̀ yìí. nígbà tá à ń ṣàdúrà fún kábíyèsí lénìí tí kábíyèsí wa tó ogun àjọ ká wá ṣàdúrà. MC wa wọ́n ń sọ fún alẹ́ kan ọ̀rọ̀ tó bá làákà yìí mu ni. gbogbo àníkájọ ọ̀rọ̀ wò dáadáa. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.